ẹ̀yin olùkọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ ń dá school nursery and primary school lẹ̀ ẹ lè jẹ́ kó rí i pé a ò ní ráwé ní school mọ́ àti textbook o àti notebook o a ò ní rà ní school mọ́ owó tẹ̀ ń gbélé ti pọ̀ jù kí ló dé. àwọn olùkọ́ iléèwé àti àwọn olùdásílẹ̀ iléèwé wọ́n ti fẹ́ bà ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí jẹ́ nípa ríràwé àti láti máa bà ìwé náà jẹ́. tí gọ́ọ̀mẹ̀ntì ọ̀fíìsì àbágbà 300,000 lóṣù kò tó wọ́n ná. nítorí pé òwe Yorùbá sọ pé bí orí bá ṣe tó ló ṣe máa fọ́ olórí. Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí abẹ́yìn arọ̀yìn pé bí ẹ ṣe bára wo àwọn fọ́nrán yìí ẹ má bá wa subscribe ẹ tàn notification button sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tí ó máa wọlé ẹ má bá comment ẹ má bá like ẹ sì má bá share ojú tí ẹ fún wa kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa. àwa òbí ẹ̀yin òbí àwa alágbàtọ́ síwájú inú fọ́nrán mi mo ti kí gbogbo wa pé a kú oríire lórí gbígbàlẹ̀ tí ọ̀gá wa èèyàn wa gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún tí wọ́n gbà wálẹ̀ lọ́wọ́ àwọn olùkọ́ àti àwọn olùdásílẹ̀ iléèwé nursery and primary school àwọn olùkọ́ iléèwé àti àwọn olùdásílẹ̀ iléèwé wọ́n ti fẹ́ bà ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí jẹ́ nípa ríràwé àti láti máa bà ìwé náà jẹ́. kí ni túmọ̀ tí mo sọ bẹ́ẹ̀ ni pé nígbà tí wọ́n bá ra textbook wọn ní kọ́ bẹ́ẹ̀ sì ní kọ́ṣẹ́ sínú ẹ̀ nítorí pé àwọn èèyàn tó ń bọ̀ lẹ́yìn wọn bóyá bí àbúrò ẹ̀ nìyẹn pọ̀ wọ́n bá kó má bàa rí lò á ti lè wà ra ìwé mi nínú school ó dẹ̀ níye tí wọ́n ń tàwé yẹn níta ó níye tí wọ́n máa tà nínú school ṣùgbọ́n ọ̀gá wa Dàpọ̀ Abíọ́dún wọ́n ti wọ́gi lé gbogbo ẹ̀ tí àwọn gómìnà kọ̀ọ̀kan tiẹ̀ ti ń ṣe nílẹ̀ Nàìjíríà. ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n ti wọ́gi lé àwọn graduation láti kindergarten títí DSS3 no more graduation again. A máa ṣe graduation ẹ̀dá 40,000 ẹ̀dá 50,000 kò sí rẹ̀ mọ́. ṣùgbọ́n nǹkan tó mú mi wá jáde lọ́jọ́ tòní ni pé kẹ́yìn tíṣà máa ń lérò pé nígbà tí ọ̀gá wa tí wọ́n ti pàṣẹ bẹ́ẹ̀ yẹn fún yín ẹ má ti wá gbá ọ̀nà mi yọ. tíṣà kì tíṣà tàbí léèwé kí léèwé tó bá ṣe irú ẹ̀ tó bá jẹ́ pé lẹ́yìn ìgbà tí àwọn gómìnà tí wọ́n ti wọ́gi lé pàápàá jùlọ gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún tó ti wọ́gi lé gbogbo àwọn nǹkan tí àwọn olùdásílẹ̀ nursery school tí wọ́n ń ṣe yìí tó bá jẹ́ pé wọ́n fẹ́ gbọ́nà mi yọ àmórúkọ school yín àbàjẹ́ àpost ẹ̀ àṣẹ́dẹ́bí pé wọ́n máa ti school yín pa ẹ má gbọ́wọ́ kọ̀ọ̀kan jáde a sì máa bá débi wípé gbogbo textbook tẹ máa sọ pé ká máa rà ní school yẹn à ní ká textbook school mọ́ ẹ̀kọ́ textbook tọ́ ọmọ yìí fẹ́ lò ẹ jẹ́ ká wo òbí lọ́ra a ò ra textbook ní school mọ́ textbook tó ń ta níta ní 3,500 ẹ máa sọ pé ká máa rà ní school ní 5,000 4,500 kí ni 1,000 naira tó wà lórí ẹ̀ kí ló ṣe a sì máa bá débi pé ẹ tún ṣe máa tẹ́ débi pé a ò ní ra textbook ní school mọ́ a ní ra notebook ní school mọ́ ẹ̀yin olùkọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ ń dá school nursery and primary school lẹ̀ ẹ lè jẹ́ kó rí i pé a ò ní ráwé ní school mọ́ àti textbook o àti notebook o a ní ra ní school mọ́ owó tẹ̀ ń gbélé ti pọ̀ jù kí ló dé. wọ́n máa ta textbook níta ní 3,500 naira ẹ̀yà máa ta nínú school ní 5,000 naira kí ló dé. òun mo fi sọ pé ká má gbé ọwọ́ kọ́wọ́ kọ̀ọ̀kan jáde lẹ́yìn ẹ̀ kó má jẹ́ pé lórí ìtàkùn ayélujára yìí láti máa báyé yín jẹ́ kí ló dé ọ̀gẹ̀ yín lọ́wọ́ ẹ tún wà lábọ̀rùká ọmọọba Dàpọ̀ Abíọ́dún gómìnà ìpínlẹ̀ Ògùn ẹ bá aṣòfin sí kó tó di pé ẹ lọ textbook a ò fẹ́ rà ní school mọ́ notebook a ò fẹ́ rà ní school mọ́ ẹ jẹ́ kó máa kọ gbogbo ẹ̀ fún wa ká lọ́ máa rà níta wàhálà àwọn tó dá school ilé ti pọ̀ jù owó tó ń gbé lórí ìwé ó ti pọ̀ jù kí ló dé
ṣé ẹ fẹ́ pààyàn ní iṣẹ́ náà dáńtà owó náà dáńtà tí gọ́ọ̀mẹ̀ntì official bá gba 300,000 lóṣù kò tó wọ́n ná wọ́n máa yọ tax wọ́n máa yọ VAT kí gọ́ọ̀mẹ̀ntì official gba 500,000 lóṣù kò tó wọ́n ná nítorí pé òwe Yorùbá sọ pé bí orí bá ṣe tó ló ṣe máa fọ́ olórí ẹni tó ti mọ̀ pé olóríire ní family àwọn kan máa mọ̀mọ́ tì í ṣó tọ́ kọ́mọ tiẹ̀ lọ sí nursery school kó wá mọ̀mọ́ tó wà fètì kó ní kó máa lọ public school ayé gọgọgọgọgọ fún àwọn asọ̀sọ̀kósọ nípa ẹni yẹn now ọmọ wá sí school yìí ẹni ká máa ra textbook ní school ẹni ká máa ra notebook ní school kí ló tẹ̀lé kọ orúkọ textbook yẹn fún wa kọ́ lọ́ máa ra ń ta kí ló tẹ̀lé kọ orúkọ àwọn notebook tá a máa ra 2B ní 2A ní 2D ní 60 leaf ní 40 leaf ní drawing book ní kí ló tẹ̀lé kalẹ̀ máa ra ń ta ẹ̀yin tẹ́ ń dá school lẹ́yìn ẹ tún ṣe máa dé níbi pé àwọn ibi tó yẹ kẹ́ ẹ máa bá jẹun díẹ̀díẹ̀ a máa gé dànù Òkodoro Yorùbá tẹlifíṣàn kò ní ju báyìí lọ lórí ètò ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa ire o. Òkodoro Yorùbá tẹlifíṣàn.